Africa Content TV. Fún bàbá yìí dúró, oníwàásí àgbáyé, ikú ẹni àkọ́, ẹnu aláàbí. Fún bàbá oníwàásí àgbáyé, ikú ẹni àkọ́. Àwa tí a pè yí abẹ̀wá torí tọ́lọ́. Abẹ̀wá. Bábí ẹ̀gbọ́n lẹ́nẹ̀sẹ̀, ọlọ́jà jọlá ẹgbẹ́ náà. Ṣé kò yẹ ká ní sinmi ní? Ó ti yẹ ká ní sinmi. Àwọn